Aláròye máa wí o. Nǹkan ìtìjú tó sì léwu fún ìjọba tiwantiwa ló ṣẹlẹ̀ nípìnlẹ̀ Èkìtì. Arẹ́gbẹ́ṣọlá. Mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti bẹnu àtẹ́ lu bí àwọn jàǹdùkú kan ṣe lọ́ọ́ dáná sun sẹkẹ̀tẹ́ríàtì ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) nílùú Àdó-Èkìtì tí wọ́n sì ṣe àkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ wọn. Bákan náà ni igbákejì gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí ọ̀jọ̀gbọ́n Kọ́lápọ̀ Olúṣọlá Ẹlẹ́kà ṣàpèjúwe ìkọlù náà bí èyí tí kò bójúmu rárá. Ṣáájú ni àwọn ọmọ ẹgbẹ́ ADC nípìnlẹ̀ Èkìtì ti ń palẹ̀mọ́ láti gba àlejò àwọn aṣáájú ẹgbẹ́ náà láti lè yan àwọn olóyè ẹgbẹ́ fún wọn kí wọ́n sì ṣí sẹkẹ̀tẹ́ríàtì wọn. Ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí làwọn jàǹdùkú kan ti dáná sun àga ìjókòó tó tó 1,500. Wọ́n dáná sun kánópì wọn, wọ́n sun ẹ́ńjìnì, bẹ́ẹ̀ ni wọ́n tún gbéná lé sẹkẹ̀tẹ́ríàtì wọn lára. Láì fi eléyìí ṣe, a gbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC tún kóra wọn jọ síwájú sẹkẹ̀tẹ́ríàtì yìí láti dúró de àwọn adarí wọn láti Àbújá. Ṣùgbọ́n kò pẹ́ ní àwọn jàǹdùkú yìí tún kó ara wọn jọ, wọ́n kọlu àwọn ọmọ ẹgbẹ́ náà àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wọn. A gbọ́ wípé wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti ọ̀kadà jẹ́, wọ́n gba fóònù, bẹ́ẹ̀ ni wọ́n tún ba kánópì àti àga ìjókòó tí wọ́n padà rẹ́ǹtì jẹ́. Nígbà tó débẹ̀, Arẹ́gbẹ́ṣọlá, ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ADC lórílẹ̀‐èdè yìí, sọ pé nǹkan ìtìjú gbáà tó sì léwu pọ̀ fún ìjọba tiwantiwa ló ṣẹlẹ̀ yìí. Ó ní ó jẹ́ nǹkan ìbànújẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ti pàṣẹ ètò ìjọba tiwantiwa dé orí ipò lè pinnu láti lo ìwà jàgídíjàgan láti pa àwọn tí wọ́n bá rí bí alátakò lẹ́nu mọ́. Arẹ́gbẹ́ṣọlá ní iyì ìjọba tiwantiwa ní wípé kí oníkálukú lẹ́tọ̀ọ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó bá wù ú láìsí ìbẹ̀rù tàbí ìdúkokò mọ́ni. Ó ní ohun tó ṣẹlẹ̀ lẹ́kìtì yìí fi hàn wípé ìwà ipá ti ń gbilẹ̀ lórílẹ̀‐èdè yìí. Bákan náà ni Arẹ́gbẹ́ṣọlá sọ̀kò ọ̀rọ̀ sí àwọn òṣìṣẹ́ aláàbò fún bí wọ́n ṣe kùnà láti pèsè ààbò fún sẹkẹ̀tẹ́ríàtì ẹgbẹ́ ADC àti àwọn ọmọ ẹgbẹ́ wọn. Ó ní èyí túmọ̀ sí wípé wọn kò ṣe ojúṣe wọn nínú òfin. Ó ní ohun tó ṣẹlẹ̀ lónìí nípìnlẹ̀ Èkìtì la lè pè ní ìgbésùnmọ̀mí nínú òṣèlú. Ó sì burú pé eléyìí ṣẹlẹ̀. Ó tako àgbékalẹ̀ ìjọba tiwantiwa tí à ń wàásù rẹ̀ àti fi tó àwọn ọlọ́pàá létí nípasẹ̀ alága ẹgbẹ́ wa níbí. Ẹ sì jẹ́ kí n sọ wípé àwọn agbófinró já wa kulẹ̀ nítorí pé lẹ́yìn wákàtí méjì tí a ti fi ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó ṣẹlẹ̀ lóru tó wọn létí, wọn kò yọjú láti ṣètò ààbò fún wa. Alága ẹgbẹ́ ADC nípìnlẹ̀ Èkìtì, Ilésànmí Ọmọláyọ̀, sọ wípé àwọn kò ṣe nǹkan kan fún àwọn jàǹdùkú náà tí wọ́n fi ṣèkọlù sí àwọn. Ó ní àwọn ọmọ ẹgbẹ́ kan wà tó jẹ́ wípé ilé ìwòsàn ni wọ́n ti lọ gbà tọ́jú nígbà tí wọ́n bá ọ̀pọ̀ dúkìá jẹ́. Ilésànmí sọ síwájú sí wípé bí àwọn ọmọ ẹgbẹ́ ADC ṣe ń pọ̀ sí káàkiri ìpínlẹ̀ Èkìtì ló dẹ́rù ba àwọn alátakò tí wọ́n fi ń sá kàbàkàbà káàkiri láti dá àwọn dúró, eléyìí tó ní kò lè ṣeé ṣe fún wọn. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀jọ̀gbọ́n Ẹlẹ́kà sọ wípé ìwà tí kò ṣe máa gbọ́ ni àwọn jàǹdùkú ọ̀hún hù. Ó sì ké sí àwọn agbófinró láti túbọ̀ jí gìrì sí ojúṣe wọn lábẹ́ òfin. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípìnlẹ̀ Èkìtì, SP Sunday Abutu, sọ wípé àwọn ti gbọ́ nípa rẹ̀. Ó ní kọmíṣánná ọlọ́pàá Joseph Eribo ti pàṣẹ pé kí ìwádìí kíkún bẹ̀rẹ̀ lórí rẹ̀ láti lè fi páńpẹ́ òfin mú gbogbo àwọn tó hùwà láabi ọ̀hún.